Africa Content TV. Ọba sọ̀rọ̀ ìdá yẹ̀yẹ̀ òjijì mi yẹ̀yẹ̀ sọ́mu ọlọ́run ló bí ti dà yẹ̀yẹ̀ òjijì mi yẹ̀yẹ̀ sọ́mu ojoojúmọ́ la ń ké bọ́ọ̀sì àwọn tó bá pọ̀ gan-an ojoojúmọ́ la ń ké bọ́ọ̀sì. Báàsì ọ̀sẹ̀ àgàtà ni wá. Ọmọ ya náà pépà pàṣẹ. Ilé ìmọ̀lẹ́ ìwújì àyàbí máa bá. Ilé ìkìlọ̀ ògùn adójú. Òun làwọn ṣe bẹ́sẹ̀ fún òní bẹ́ẹ̀ni àmàlà fojú bá. Adébíyèké ò promotion ṣoṣo. Àyà 60-40 bàbá dámìírà. Ọmọ bí àná ṣoṣo. Blessing and success. I just promote my show. Didn't give promotion so they want to buy me out. Oh, now I show you before pulling out my car. Oh, you need me. Oh, what's in the bunch? Oh, so the bunch of motion. Nínú bẹ́ẹ̀ni àmì ara mi, ọkọ nínú ìgbà ètò ìpínlẹ̀ ọgbà tán aláàbò tó gbọ́ rárá. Nínú bẹ́ẹ̀ni àmì aláàbíà, ọkọ nínú ìgbà ètò ìṣẹ̀rọ̀nà. Ọkọ nínú ìgbà ètò ìmọ̀jọ̀ àgbàlagbè bíbẹ́. Nínú bẹ́ẹ̀ni àmì ògbòkè méjì. Ó ń pẹ̀lú bíbí ìkí ò láti wọ́n mọ́jọ máa wọ́pọ̀. Lájọsẹ̀ ìtàlẹ́yìn o, on the 25th, 25th of November, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n, oṣù kọkànlá ọdún 2023. Àwọn tèmi tún kí ni àlàáfíà àbáka. Pé happy birthday madam. Don't keep your eyes down about your full of baga like a nation. I know you have about your that's not money like you want to go. Ah, I know you.
omi fi ṣe ẹ bá wọn ọ̀rọ̀ òṣìṣẹ́ pé bẹ́ẹ̀ o. ọmọdé tó ní bọ̀ ó padà gbá o ẹyẹ lọ́dọ̀ ó wà máa ń jẹ́. orí ẹyẹ ló ń tẹ́ bọ̀yọ̀ o òtítọ́ ọmọ gbàgbà o. òtítọ́ ọmọ orí rẹ̀ kan. ọ̀gá ńlá mi kì í ò lọ sẹ́. káwùsà wọn ní ìjọba náà yọ̀ ọ́. abẹ́ni tó ní ìlànà ìgbà. nínú ṣètò nínú ìgbà àdáyàmí. jẹ́mi àmọ̀ pẹ̀jọ. àlàbí àgbẹ̀fà àìjẹgbẹ́ náà. ọmọ ayé wá nínú. àwọn ayé wá jẹ́ ìjọ. àwọn ayé wá ìjọ. àwọn ayé wá jẹ́ ìjọ. ọ̀rọ̀ tó mọ̀ta ló mú ìwọ̀ ọ̀rọ̀ tó mọ̀ta ló mú kọ́wọ̀n tó. ọmọ ayé wá lójú ọ̀. bàkàtà nínú tó. àwọn ayé wá tẹ̀. lọ́kẹ́ náà tó ta ọ́. jẹ́sọ́ náà ní ìjọ́sọ́. ọmọ jẹ́sọ́ náà ní ìjọ́sọ́. Ẹ máa bá ẹ bá ẹ sọ ìjọba.